Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùfẹ́, mo kí yín jákèjádò gbogbo àgbáńlá ayé níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ń wò wá pátápátá. Ẹ ǹlẹ́ o gbogbo ọmọ Oòduà, gbogbo ọmọ aládé gbogbo. Iṣẹ́ tó ń tò ṣóhun gbogbo ń lọ déédé, ara ò lé bí. Kókó là á bògùn, kókó lára ọ̀tá ń lè kókó lára gbogbo wa á máa lè o. A kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò tá a fi ń yànnàná àwọn òwe ńlẹ̀ Yorùbá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù nígbà ayé àwọn bàbá wa, òwe báyìí náà ń làwọn bàbá wa fi ń wà. Gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ máa wo nílẹ̀ Oòduà TV lórí YouTube, ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá níbi gbogbo ni. Òwe tòní ni òwe tó sọ wípé ilé jíjó ní mú ní mọ ibú ẹ̀kẹ́, àrọ̀rọ̀dá òjò ní mú ní mọ ibú ẹ̀kan ìkọ́lé. Kí ni à ń pè ní ẹ̀kẹ́? Kí ni ń jí ẹ̀kan ìkọ́lé? Òwe àwọn àgbà ni. Ẹ̀kẹ́ ni igi tí wọ́n ń lò gẹ́gẹ́ bí igi àjà tí wọ́n fi ń kan ilé kí wọ́n tó da òrùlé bò láyé ìjọ́un. Ẹ̀kan ni koríko kan tó máa ń gbalẹ̀ láàrin ijù, láàrin oko níbi tí àwọn àgbẹ̀ ò bá ti ń roko, tó máa ń gbalẹ̀ rẹpẹtẹ, tó sì jẹ́ wípé koríko yìí níbi tí wọ́n bá ti rí tó bá ti gbalẹ̀ dáadáa ni àwọn àgbàlagbà ni wọ́n máa ń pa oko ẹ̀kan yìí láyé ìjọ́un, torí ó máa ráàyè pọ̀ dáadáa láti lè fi bo ilé gẹ́gẹ́ bí òrùlé láyé ìgbà náà. Rí pé igi ẹ̀kẹ́, igi tó ṣe wípé kì í sí nínú oko etílé, àárín igi agejù réré ń làwọn àgbà ti máa ń rí igi ẹ̀kẹ́, kì í ṣe igi tó rọrùn láti rí nítòsí. Bẹ́ẹ̀ náà ni koríko ẹ̀kan náà kì í ṣe koríko tó rọrùn, àtorí pé koríko tí mọ́ ṣèyàn léṣe ni. Níbi tí koríko ẹ̀kan bá ti hù tó pọ̀, téèyàn bá la inú rẹ̀ kọjá, a máa gé èèyàn lára tí ẹ̀jẹ̀ yóò sì máa ṣe lára èèyàn báyìí. Àbí ibi tí wọ́n bá ti pa oko ẹ̀kan, àgékù rẹ̀ níbi tí wọ́n bá ti ró, téèyàn bá fi ẹsẹ̀ lásán rìn kọjá ńbẹ̀, a máa gúnyàn lẹ́sẹ̀ bí ẹ̀gún, tó sì jẹ́ wípé ẹ̀pọ̀n a máa ṣe jáde lára ẹni. Àwọn àgbà wá wòye wípé igi ẹ̀kẹ́ ò rọrùn láti rí, torí pé ká tó rí ó dinú gbóréré. Bẹ́ẹ̀ náà ni koríko ẹ̀kan, òun náà ò rọrùn láti gé, torí pé koríko tí mọ̀ ṣèyàn léṣe gbáà ni. Wàhálà méjèèjì tó wá pọ̀ yìí, àti igi ẹ̀kẹ́ àti ẹ̀kan ìkọ́lé ni wọ́n fi panupọ̀ tí wọ́n pòwe pé tí kì í bá ṣe tilé tójó tó jẹ́ ká mọ ibú ẹ̀kẹ́, àti tàrọ̀rọ̀dá òjò tó jẹ́ ká mọ ibú ẹ̀kan ìkọ́lé. Ọ̀nà wo làwọn àgbàlagbà máa ń gbà lo òwe yìí gan, àti wípé ibo ni wọ́n máa ń lò ó sí? Gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ máa wo nílẹ̀ Oòduà TV lórí YouTube, ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá níbi gbogbo ni. Àwọn àgbàlagbà máa ń sábà lo òwe yìí nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó jẹ́ wípé kò sí ọ̀nà àbáyọ, tó tún wá jẹ́ wípé ọ̀nà àbáyọ tó wà, ọ̀nà àbáyọ tó le ni. Àgàgà ẹni tí a tún wá jàjà rí ọ̀nà àbáyọ lọ́dọ̀ rẹ̀ tí onítọ̀hún tó tún wá fi ní ṣe ìríra, wọn á ní kì í ṣẹjọ́ rẹ̀ tí ì bá ṣe tilé tójó tó jẹ́ ká wá mọ bú ẹ̀kẹ́ àtàrọ̀rọ̀dá òjò tó jẹ́ ká mọ bú ẹ̀kan ìkọ́lé. Ohun tí wọ́n ń gbìyànjú àti ṣe lálàyé ni wípé tí kì í bá ṣe ti ohun tó dé àti tìṣòro, kì í ṣerú ìwọ lágbájá ni wọ́n máa wá ìrànlọ́wọ́ dọ́dọ̀ rẹ̀, débi wípé ó tún máa wá fi mí ṣe ìríra irú eléyìí tó ń fi mí ṣe yìí. Ilé jíjó ní mú ní mọ bú ẹ̀kẹ́, àrọ̀rọ̀dá òjò ní mú ní mọ bú ẹ̀kan ìkọ́lé. Tó òwe tòní nìyẹn o. Ẹ̀yin wá fẹ́ bá wa dòwò pọ̀, ẹ fẹ́ polówó ọjà, àbẹ́ ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lọ́nà kan àbí kejì, orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú móhùnmáwòrán yín yẹn, ibẹ̀ náà lẹ lè pè wá sí. Àṣà Yorùbá ò ní parun. Ọmọọba Olúfẹ́mi Àkànbí Adélékè ló kọ mi. Ẹ tún lè lọ sórí YouTube channel wa, ìyẹn ìkànnì nílẹ̀ Oòduà lórí YouTube. Ẹ subscribe, ọ̀fẹ́ lẹ máa subscribe o. Ẹ wá àwọn fídíòs wa, ẹ like, ẹ comment, ibi tó bá kù sí ẹ ṣàlàyé fún wa. Ire o, ire ni tàwa tẹ̀yìn lọ́jọ́ gbogbo. Gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ máa wo nílẹ̀ Oòduà TV lórí YouTube, ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá níbi gbogbo ni.